òun ló kọ mí lóminú, òun ló sì ń bá mi báyìí nítorí kò sí ẹnìkan ọmọlúàbí kan èèyàn gidi kan ọlọ́gbọ́n kan èèyàn kan ẹni tí tó abiyamọ kan tágbọ́pọ̀ kó ọmọ 40 something ọmọ 2 years wà ń bẹ̀ ètò dàgbà jùlọ ní 60 àbí 80 years tó wà nínú igbó ní tí ó jò rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ta tó rí fídíò bí wọ́n ṣe sórí ilẹ̀ lásán a rí bí wọ́n ṣe nà wọ́n tí gbogbo ẹ̀yìn ti bàjẹ́ ṣé abiyamọ kan lè jẹun nínú ilé ẹ̀ lásìkò tá a wà yìí ó tí mo sọ pé àwọn ológun ti wọnú igbó àwọn kìnnì kan ti wọnú fún. ẹ̀yin èèyàn sẹ́yìn náà rántí àwọn ọmọ tán kó ní ìlú Ọ̀yọ́ ní February ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ wọ́n tún pẹrẹpẹ ọ̀rọ̀ pé lórí nǹkan tó ń dà wá láàmú nílẹ̀ Yorùbá ni pé èmi ni mo jù ẹ lọ ìwọ ló jù mí lọ pé òun gangan ló ń dà wá láàmú. ó ní nǹkan tá a fẹ́ sí báyìí ẹ wo níjọ́ tí wọ́n wọnú forest this is lack of coordination within our local hunters and the law enforcement agency èmi jọ ìwọ ojú mi ní òjẹ́ kára àwọn ọmọ ẹgbàá ní secondary wọn mọ bóyá gbọ́ news yẹn now local hunters ló mọ tẹ̀rẹ́ ibẹ̀ yẹn ẹ̀yin ọlọ́pàá àti sójà tẹ̀tẹ̀lé wọn ẹ̀ mọ tẹ̀rẹ́ ibẹ̀ ẹ̀ dẹ̀ wọnú agíjù nígbà tẹ̀ dé àárín méjì ẹ̀ ti ń gbóhùn àwọn ọmọ yẹn ẹ̀ ti ń gbóhùn wọn dámi pẹ́ ti close mọ́ wọn local hunters so ló yẹ kó gbọ́n ni àbí trained security personnel local hunters wá sọ fún yín pé ẹjẹ́ àgbé ọ̀kadà síbí bóyá kan méjì kan bí méjì mẹ́ta kó máa sọ ọ̀kadà káàbádé ni wọ́n bá wa kó àwa tó kù ẹ jẹ́ ká mú wọn foot wọn ò ní gbáriwo wọn ò ní gbọ́ kankan à sọ̀rọ̀ àdì wọn easily ara àwọn ọmọ yìí gbà wọ́n lè surrender wọ́n ní kan nú àwọn sójà bí ọlọ́pàá yẹn ló sọ pé ṣé káwọn máa fẹsẹ̀ rìn nínú igbó ni ọ̀kadà làwọn ó lò kò sí bí ọ̀kadà ṣe tó ẹ gbọ́ yíyí ọ̀kadà o àwọn yẹn gbọ́ sáàdì pé ọ̀kadà kan mẹ́ta alóògùn ilẹ̀ Yorùbá mo rí ẹnìkan ní Èkìtì nínú fọ́nrán kan tó gbé jáde tó ní pé òun rẹ́dì láti líìdì àwọn èèyàn lẹ́kìtì láti free gbogbo wọn àwọn bandit kúrò nínú forest kó kápá gbogbo wọn kó dẹ̀ sí orí ṣùgbọ́n olóyè Sunday Igboho òòṣà owó baba dami bí wọ́n ṣe ń pè ọ́ òkú ìfitọ́mọ ènìyàn sí ṣùgbọ́n mo bẹ̀ẹ́ lórúkọ Ọlọ́run má ṣe mistake tó ṣe nígbà àkọ́kọ́ o I am a crime reporter mo máa visit many stations gbogbo almost up DPO everybody knows me kì í ṣe pé kí wọ́n ti mọ̀ pé eléyìí kíní ni Sunday Igboho ó ti dá security àti fi tiẹ̀ sílẹ̀ tíjọba ti fò tẹ̀lú wọ́n ti wọnú agijù wọ́n ti wọnú igbó lọ báyìí ṣùgbọ́n ìmọ̀ràn tí mo fún àti ọ̀nà àbáyọ tí ó fi ṣe àṣeyọrí gbogbo rẹ̀ pátápátá lẹ́gbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ mi yìí gbogbo èyí tí ẹ ń wò mí nílé gbogbo bí sùn ṣe kún tí ọ̀bẹ fi ṣe lórí ọ̀rọ̀ ajínigbé ti Ọ̀yọ́ gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́n nínú tàbí àwọn àṣírí tẹ̀yìn gun ò tiẹ̀ mọ̀ gbogbo ẹlẹ́rìí àti ọ̀nà àbáyọ káfíńdé kúrò nínú wàhálà àti ìdààmú tá a kó sí yìí gbogbo ẹ̀ ni màá yànnà náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ní. ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ interview mi yìí wò lórí ViewRight TV lórí YouTube ẹ̀yin náà wò ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo bá a ṣe ṣàlàyé bí tá a kó sí bá a ṣe lè yọ àti gbogbo wàhálà àtọ̀nà àbáyọ. mo kí gbogbo mo tún sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho pé kí wọ́n mọ̀ kà sí pé kò ká àwọn o àbí kan má ṣe ìjà èmi jọ ìwò òjò lásìkò tá a wà mo dúpẹ́ pé àwọn kan sọ̀rọ̀ ńgbà yẹn wọ́n pè mí àwọn kan ṣe àdúrà àwọn kan tiẹ̀ ńlá lí wọ́n ń búra wọn pé ọ̀pọ̀ ìtàn tí mo sọ àtọ̀rọ̀ tí mo sọ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí pé àwọn kan tó ń dá wọn lóhùn náà pé kò sí rán nínú gbogbo tí mo sọ ó dá ó ń bọ̀ tí mo sọ pé àwọn kan là ń da èdè nígbà yẹn pé ojú ara wa ló yẹ ká fi mú un nígbà yẹn ṣé àwọn ṣe é dẹ́ẹ́dẹ́ mọ́ báyìí ṣé kò ti débì kan gbogbo tí mo sọ nígbà yẹn tẹ́yìn yẹn sọ pé mo rí ọba Aláàfin Ọ̀yọ́ wa Adéfínni ẹni mo sọ̀rọ̀ tí ò dá sẹ́nìkan ni ẹni torí pé bóyá mo mọ ẹnìkan ni kò sí ẹnìkan tí mi ò mọ̀ kò sí ẹnìkan tí mo mọ̀ ṣùgbọ́n kókó tèmi ni pé bí Yorùbá ṣe dáa bí Yorùbá ṣe níláárí pé èmi jù ọ́ ìwọ ojú mi èmi jù ọ́ nǹkan ló kàn lọ́rọ̀ Yorùbá báyìí ṣùgbọ́n adúpẹ́ pé bó ti rí òun náà lórí torí ìwé mímọ́ àti gbogbo ẹ̀sìn tá a sọ pé nínú gbogbo ká máa dúpẹ́ ni ṣùgbọ́n ọpẹ́ wa mo ní ìgbàgbọ́ pé yóò délẹ̀ pátápátá ká lè rí gbogbo àwọn ọmọ yìí gbà láàyè láìsí wàhálà láìsí dààmú ṣùgbọ́n ìmọ̀ràn kan mo fẹ́ fún gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí wọ́n dákun torí Ọlọ́run èmi lolórí
èmi làgbà èmi ni mo jù ọ́ ìwọ ló jù mí kí wọ́n gbé yẹn jù síbì kan lásìkò tá a wà yìí ọ̀rọ̀ òṣèlú kí wọ́n gbé jù síbì kan lásìkò tá a wà yìí ẹgbẹ́ ìlú wà ń bẹ̀ ẹgbẹ́ ìkọ́ ló wà ń bẹ̀ ìlú wa ló yẹ kó ṣe kí wọ́n jẹ́ kí yòó kúrò kí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá títí dé ìpínlẹ̀ Kwara àti Kogi torí a ní ọba ní Kwara ó sì sọ lọ́jọ́ yẹn fún yín pé 95% or 90 or 85 or 90% Kwara they are Igbominas Yorùbá ni wọ́n 90% Ìlọrin Yorùbá ni wọ́n Jẹ́bà gan ò ní sọ pé àwọn kì í ṣe Yorùbá torí mo rántí pé ọba Òwúadé Aláàfin of Ọ̀yọ́ ó lọ fíṣítì ọba Jẹ́bà àti ọba kan nílẹ̀ Kwara wọ́n ní pé kankan ṣẹlẹ̀ ńgbà yẹn tí mo dáhùn lórí kíní ṣùgbọ́n tí mo tà ń sọ ní àsìkò yìí kọ́ nìyẹn kí wọ́n wá láyé ẹjọ́ wọn máa ń lu agogo wọ́n lu agogo láàrin ìlú kókókókó ọba sọ pé báyìí o ṣùgbọ́n lásìkò yóò ti dẹ̀rọ̀ ọba ò ní lọ sí ilé móhùnmáwòrán àbí iléeṣẹ́ rédíò sí kí wọ́n sọ pé kó gbé mílíọ̀nù wá kó tó sọ̀rọ̀ lórí tó ṣẹlẹ̀ yìí iléeṣẹ́ rédíò àti amóhùnmáwòrán wọ́n rẹ́dì láti gbàlejò àwọn ọba àti ẹni tó nífọ̀n léèkánná nílẹ̀ Yorùbá ẹni tó jogún àṣírí lọ́dọ̀ baba ńlá baba wọn kí wọ́n dìde lásìkò kọ́ wọn bó tì wọ́n kí wọ́n dìde pé ní àríwá ní gúúsù níwọ̀ oòrùn nílẹ̀ Yorùbá olúkálùkù kí wọ́n dìde pẹ̀lú agbára tí wọ́n bá ní láyé ojú ọ̀tọ̀ bá fẹ́ sígun jáde olúkálùkù á máa gbé agbára ẹ̀ jáde agbára yìí ó ń ṣe tẹnìkan mọ́ wọ́n á pín láàrin ara wọ́n máa fún òkìgbẹ́ eléyìí bí tòkìgbẹ́ eléyìí ò bá ṣiṣẹ́ ayẹtẹ̀tẹ̀ eléyìí ò ṣiṣẹ́ eléyìí ò ṣiṣẹ́ eléyìí á ṣiṣẹ́ ká fi fún gbogbo ara ká wá mú inú igbó yìí lọ inú igbó Ọ̀yọ́ nìkan kọ́ ní ìṣòro wa báyìí inú igbó Kwara nìkan kọ́ ní ìṣòro wa báyìí inú igbó kí ló ń kọ́ Kogi nìkan kọ́ ní ìṣòro wa báyìí gbogbo tí forest bá ti wà nílẹ̀ Yorùbá kí wọ́n jẹ́ káwọn yòó kọ́ lu ibẹ̀ ni wọ́n wà mo sọ kinní kan nínú interview tí mo sì kọjá mo ní ẹ má arrest wọn mọ́ kill them aside nígbà tí àwọn ètò wà nínú ìwé mímọ́ tán bá lọ sógun tí ìbá jẹ́ ẹni tí wọn ò bá ìjogun lọ́wọ́ wọn tí yóò ṣe kinní tó kura ráwù rẹ̀ àlè ládẹ̀ wọn ò kì í spare life ọmọ ogun ṣùgbọ́n àwọn òyìnbó ló kó bá wa ó gbé wa sí wàhálà tá a wà yìí lásìkò tá a wà yìí ìdí tó fi kó bá ní pé àwọn òfin tí wọ́n ti ṣẹlẹ̀ ó ti kó wa ní páńpẹ́ mọ́ra tí o bá wà lójú ogun tọ́mọ ogun kan kó ìbọn kó amọ́tàgùn lọ́wọ́ tó bá ti ṣe báyìí o gbọ́dọ̀ yìn níbọn mọ́ o tó bá yìn níbọn tó bá lè prove ẹ̀ work time ni o olórí orílẹ̀-èdè yẹn ti wọ wàhálà o ó ní àwọn tó sọ pé báyìí ibi tá à ń lọ lónìí kọ́ nìyẹn tí kókó yìí tẹ̀sí béèrè yìí kí wọ́n wá dìde kí wọ́n kó gbọ́ àwọn yìí jọ ká kọ́ gbogbo forest yẹn lórí àwọn ọmọ tí wọ́n jí gbé gan ní Ọ̀yọ́ mo sọ kinní kan lórí program mi níjẹta àwọn kan ń pè wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n àwọn kan ní kì í sọ̀rọ̀ ọlọ́gbọ́n mo ní a lè fi ogun gba àwọn ọmọ yìí ní situation tó wà báyìí the only way tá a lè gbà wọ́n ni pé ká gbọ́ tí àwọn agbésùmọ̀mí yẹn àwọn yẹn sọ báyìí ká bẹ̀ wọ́n iye tí wọ́n bá gbà Amẹ́ríkà Britain gbogbo àwọn ìlú ńláńlá yìí náà wọ́n exchange ọmọ ogun wọ́n exchange war material láti lè gba àwọn èèyàn wọn nígbà tán bá rí pé àwọn èèyàn kúrò ní àkàtà àwọn yẹn tán láti gbógun tí wọ́n ṣe mọ̀ pé àwọn kidnapper yìí náà ṣe wèrè wọ́n fi àwọn ọmọ yìí ṣẹ́ẹ̀dì ní tẹ́ bá ti fèsì wọn. ẹnì kan fún wọn lówó nǹkan tó ń bèrè fún. fẹ́ sí kí wọ́n bá wọn negotiate to the minimum kí wọ́n dẹ̀ fún wọn kí wọ́n gba àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ bá ti ń gba àwọn ọmọ yẹn lọ́wọ́ àwọn náà ò ní jókòó a ti mọ̀ pé àárín ibi ni wọ́n wà àwọn ọmọ ogun ó ti lọ kọ́ gbogbo ẹ̀yìn àti gbogbo ẹ̀ kì í wá ṣe ìwò olórí ibú tá à ń wù ẹ dákun ẹ má jà wò olórí ibú mọ́ ìdí tó pé ká má wò olórí ibú mọ́ ni pé ọmọ Yorùbá kóra wọn jọ pé a fẹ́ lọ sínú fọ́rẹ́ẹ̀sì a fẹ́ lọ lè fèsì bandit wọ́n wà gbé kámẹ́rà wọ́n á máa sọ ẹ̀ sórí social media ẹ ti gbàgbé social media làwọn yẹn gan ni wọ́n fi sẹ́ndì mẹ́sẹ̀gì àwọn tó sẹ́ndì síta ni ṣe bí fóònù wọ́n fi sẹ́ndì gbogbo so dáàmì pàwọn náà ní access social media iná bọ́ tẹ sọ pé èèyàn jẹ́ ń gbèsè ó sọ pé mo ti kúrò ńlé mi o ikú pa ọlọ́ọ̀ni bá mú ọ lé ó dàbí àwọn ọlọ́pàá wa mi tí ò lọ́pọlọ mo sọ́ọ̀rì ẹ lọ àtáàkì bandit ẹ lọ àtáàkì olè ẹ máa ṣe ó dáàmì pé ẹ ti gbà bọ́dé ẹ fẹ́ kọ́ mọ̀ pé ń bọ̀ ni. tí o lè sápamọ́ sábẹ́ stẹ́ẹ̀pù instead kẹ́ wọ bẹ̀ gẹ́ kẹ́ mú ẹ wá dé ẹgbẹ́ ibi tó dé wá sí ìbọn káwù sẹ́wọ̀n ni wá bí tí ó sàgbà lọ. so ohun tí mo sọ nanes ni pé ẹ jẹ́ ká stop à ń ṣe fídíò
for example irú ẹkùn bóyá à ń lọ bẹ̀ tí mo fẹ́ gbé kankan jáde mo lórí social media ní ìjẹta àbí àná tí wọ́n fídíò ara wọn nínú forest wọn àti wọ forest báyìí kì í ṣe ṣeré mọ́ kì í ṣe kinní kan bí wọ́n ṣe fídíò yẹn àwọn Fúlàní ayé ìjọ tí Ìgbòho bá jà wọ́n ti rí fídíò yẹn o pé Ìgbòho ti ṣe èrú ẹkùn wọ́n ti wọ forest o àwọn ẹni wọn mọ package ara pẹ́ni tó ń bọ̀ yàtọ̀ sí local hunter báyìí why can't they do it secretly kí wọ́n achieve àwọn nǹkan tí wọ́n achieve tán kó tó di pé wọ́n gbé síta ọ̀nà mi ń pọ̀ tí mò ń yà táwọn ọmọ Ọ̀yọ́ yìí òun ló kọ mí lóminú òun ló sì ń bá mi báyìí nítorí kò sí ẹnìkan ọmọlúàbí kan èèyàn gidi kan ọlọ́gbọ́n kan èèyàn kan ẹni tí tó abiyamọ kan tágbọ́pọ̀ kó ọmọ 40 something ọmọ 2 years wà ń bẹ̀ èyí tó dàgbà jùlọ ní 16 àbí 18 years tó wà nínú igbó ní tí òjò rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àtúrí fídíò bí wọ́n ṣe sórí ilẹ̀ lásán a rí bí wọ́n ṣe nà wọ́n tí gbogbo èyí ti bàjẹ́ ṣé abiyamọ kan lè jẹun nínú ilé ẹ̀ lásìkò táwa yìí ó tí mo sọ pé àwọn ológun ti wọnú igbó àwọn kìnnì kan ti wọnú forest kọ́ nìkan tá a fẹ́ ṣe báyìí mo bẹ̀ gbogbo àtó wà lórí ìjọba ṣé bá ń kọ́ bílíọ̀nù jẹ sáárì bí tán ná bílíọ̀nù tán kó jẹ sí ni èló ni àwọn bandits ẹ̀ náà fẹ́ gbà mo gbọ́dọ̀ mọ̀ pé náà sọ pé 10 million bóyá ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ iye tó bá fẹ́ gbà ẹ negotiate pẹ̀lú wọn kódà àwọn family ẹ gbé fídíò yẹn sórí social media wọ́n bẹ̀ wọ́n pa àwọn olè rí 20 million ẹ dákun ẹ gba 10 bó bá jẹ́ 20 million náà ni wọ́n sọ pé àwọn fẹ́ gbà kíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ even gan oríire àbí kí náà korúkọ local government yẹn òun gan lè rèsì 20 million yẹn kí wọ́n gbé fún wọn kí wọ́n gba àwọn ọmọ yẹn láyọ̀ àtàláfíà kí gbogbo ọmọ ó délé kí gbogbo ọmọ bá délé tán káwọn tó délé ni wọ́n ti sọ̀rọ̀ àǹdí wọn ẹ ń gbọ́ ọmọ yín délé báyìí ẹ ń kọ́ ọmọ fáwọn tó ní ẹ gbọ́ ọmọ lọ ilé ìwòsàn tán wà ẹ sì kí ọbẹ̀ dáadáa kí wọ́n gba ìtọ́jú lẹ́yìn yẹn ẹ fèsì bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn lọ́wọ́ immediate release ọmọ ẹ fèsì wọn nígbà yẹn kò sẹ́ni tẹ́ ń bẹ̀rù mọ́ o fire for fire ni ẹ wo oríjọ́ tí wọ́n wọnú forest this is lack of coordination within our local hunters and the law enforcement agency èmi jọ ìwọ ojú mi ní òjẹ́ kára àwọn ọmọ ẹgbàá ní secondary wọn mọ bóyá gbọ́ news yẹn now local hunters ló mọ tẹ̀rẹ́ ibẹ̀ yẹn ẹ̀yin ọlọ́pàá àti sójà tẹ̀tẹ̀lé wọn ẹ̀ mọ tẹ̀rẹ́ ibẹ̀ ẹ̀ dẹ̀ wọnú agíjù nígbà tẹ̀ dé àárín méjì ẹ̀ ti ń gbóhùn àwọn ọmọ yẹn ẹ̀ ti ń gbóhùn wọn dáàmì pẹ́ ti close mọ́ wọn local hunters sóò ló yẹ kó gbọ́n ni àbí trained security personnel local hunter wá sọ fún yín pé ẹjẹ́ àgbé ọ̀kadà síbí bóyá kan méjì kan bí méjì mẹ́ta kó máa sọ ọ̀kadà káàbádé ni wọ́n bá wa kó àwa tó kù ẹ jẹ́ ká mú wọn foot wọn ò ní gbáriwo wọn ò ní gbọ́ kankan à á sọ̀rọ̀ àǹdí wọn easily ara àwọn ọmọ yìí gbà wọ́n lè surrender wọ́n ní kan nú àwọn sójà bí ọlọ́pàá yẹn ló sọ pé ṣé káwọn máa fẹsẹ̀ rìn nínú igbó ni ọ̀kadà làwọn ó lò kò sí bí ọ̀kadà ṣe tó ẹ gbọ́ yí ọ̀kadà o àwọn yẹn gbọ́ sáàdì pé ọ̀kadà kan mẹ́ta kan ló ń bọ̀ yìí swap of ọ̀kadà ló ń bọ̀ wá wọ́n ó kun ìbọn àwọn local hunter tí wọ́n ti ṣera wọn jiná wọ́n gáìdì àwọn yẹn ìbọn ràn wọ́n ṣé wọ́n lóògùn grenade ni locally made grenade ni wọ́n jù sí wọn òun ni wọ́n fi pàkánu wọn tí méjì wood tán retrieve lọ́jọ́ yẹn ṣé wọ́n tó gádàrà lọ́jọ́ kejì sẹ́mi táwọn ọmọ yẹn ó ti dé ohun tí mo sọ nánẹ́sì ni pé ìkọ́ ta ní láti ṣe ó pọ̀ ṣùgbọ́n lásìkò yìí ẹ gbàgbé Gani Adams ni ẹ gbàgbé Sunday Igboho ni ẹ jẹ́ kí Yorùbá fúnra ara rẹ̀ káàárẹ̀ sí formidable force ṣe bí àwọn Òkè Ọya ní joint task force civilian joint task force alóògùn ilẹ̀ Yorùbá mo rí ẹnìkan ní Èkìtì nínú fọ́nrán kan tó gbé jáde tó ní pé òun rẹ́dì láti líìdì àwọn èèyàn lẹ́kìtì láti free gbogbo wọn àwọn bandits kúrò nínú forest kó kápá gbogbo wọn kó dẹ̀ sí orí ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Èkìtì gbọ́dọ̀ sign agreement pẹ̀lú òun pé ọmọ òun ò ní jìyà ìyàwó òun ò ní níṣòro gbogbo tọ́mọ bá máa kàwé dé wọ́n á tẹ́kẹ̀ àwọn á dẹ̀ become hero orúkọ òun ní parẹ́ ní Èkìtì ó mọ̀ nǹkan tó ń sọ original ìbílẹ̀ ni kò sí agbára tó ń tìyàn lẹ́yìn jáde tí ò ní gbẹ̀jẹ́ ó dẹ̀ fẹ́ fọmọ ẹ̀sẹ̀ jẹ́ kò fẹ́ fi ìyàwó ẹ̀sẹ̀ jẹ́ bóyá ẹ̀jẹ̀ tó ń fẹ́ ṣe ni pé gbogbo agbára tó ń bẹ nílẹ̀ yìí ẹ tì mí wọnú igbó ẹ jẹ́ kí n borí àwọn bá ti ń bá dé máa fi ẹ̀mí mi máa fi rọ́pò máa fi rúbọ ń gbogbo òlu ó mọ̀ nǹkan tó ń sọ ẹni bá sọ fún pé ògùn kan wà ń bì kan agbára kan wà ń bì kan tí ò sí tí wọ́n ń fún tó ń gbà irọ́ ló pa fún yín bẹ́ẹ̀ ṣe káṣírí yín máa bò yóò níbì kan tí kankan ti ń jáde
bẹ́ẹ̀ bá ṣe oògùn owó kékeré máa lówó yóò ní kẹtẹ́ fìdí babaláwo tí ó ṣògùn owó fọ kò ní sọ àṣírí ó dìgbà tó bá ti ṣe tán olówó ibo ṣe ó dùn ní ló dẹ̀ fi le jù tó bá lọ ṣògùn ó lẹ̀ ibo wọn ò ní gbà kankan lọ́wọ́ ẹ̀ wọn á ní kọ́kọ́ náà wọ ọdún kan ọdún méjì náà ó dá àwọn tó ń gbé cover of 21 cars tó ń jayé ọlọ́ba tọ́dún kan wá pé tá a sọ pé ọ̀gá ìwọ ló fẹ́ ṣe sacrifice lé ní o ọmọ ẹ̀ ni wàá lò ṣé wàá padà sínú yà so bàbá tó sọ lẹ́kìtì yẹn abódò ó mọ̀ nǹkan tó ń sọ ó mọ̀ pé ó máa succeed bẹ̀ tó ní kankan tá bọ́ lára wọn ó ní kankan tó máa bọ́ lára wọn so lónìí yìí ó tí mo fẹ́ gba Yorùbá nímọ̀ ni mo sì tún padà sórí ẹ̀ lọ́balọ́ba ẹ má bínú pé mo ń yà kó lè yí àwọn tó ń gbọ́ mi dáadáa ni kí wọ́n jọ kí wọ́n kéde lórí rédíò lórí tẹlifíṣàn social media everywhere pé gbogbo ọmọ Yorùbá tó bá nífọ̀n léèkánná tó mọ̀ pé òun jogún àṣírí lọ́dọ̀ bàbá òun tó mọ̀ pé àṣírí ìjìnlẹ̀ àṣírí tó pé kì í ṣe pé ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ ó dìde n bá lè sọ sample mo mọ bàbá kan olórí ẹgbẹ́ àwọn Oòduà kan ni bàbá tá à ń sọ yìí mo ti gbọ́ ìtàfí ọ̀tọ́nà mẹ́ta tó dẹ̀ fọwọ́ sọ̀yà lórí agbára yẹn tó dẹ̀ sọ sample ẹ mọ̀ kéèyàn sọ pé báyìí ni mo ṣe báyìí ni mo ṣe ó dẹ̀ sọ sample yẹn kì í ṣe kó sọ pé nígbà tí ìjà ṣẹlẹ̀ ní Kiriji a ní ẹbí lágbájá n tó ṣẹlẹ̀ sí lágbájá òun ló ṣe léyìí ó dẹ̀ ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ lórí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo ọba Yorùbá ẹ jẹ́ ká pé gbàjarè gbogbo ẹni tí Ọlọ́run bá ní pé ó ní agbára lọ́wọ́ tá a wà yìí nítorí pé mọ̀rìwò láṣìírí àti ìrẹ́gùn o torí bí wọ́n ṣe ti Ògbómọ̀ṣọ́ tó sọ sí ìdí yẹn atọ́gùn wọ́n advance sí ni ṣùgbọ́n àṣírí kan bẹ́ẹ̀ tí mo fẹ́ kẹ́ mọ̀ kì í ṣe Fúlàní bandit ló àtàkì wa o kò ń ṣe Fúlàní bandit kì í ṣàwọn ló àtàkì wa máa sọ ìdí ẹ̀ pé kì í ṣe Fúlàní bandit àwa ara wa la àtàkì ara wa àwa Yorùbá fúnra wa bẹ́ẹ̀ ni tí ò bá sí atọ́kùn wọn tí ò bá sẹ́nìkan tó jẹ́ gẹ́ẹ̀tì wọn tí ò bá sẹ́nìkan tó tọ́ wọn sọ́nà wọn ò lè succeed tí èèyàn bá sọ fún yín pé ẹ bá mi lọ́nu yàrá mi lọ bá mi mú kàn báyìí wá ó máa gbà yín ní hours pé tẹ́ ẹ̀ márùn tẹ́ ẹ̀ mọ̀ sọ pé mo ti wo bí mi ò rí o ibi ló tún wà ibi ló ti wà o wọ́n ní tí ò bá ní ìkan mi inú àlejò kò lè tọ́ka sí ibi sàárẹ̀ àfọ́jú ṣé báwọn mẹ́fà tó kọ́kọ́ mú àbí mélòó ṣé bọ́mọ̀ ìlú ni wọ́n tí wọ́n ń kọ́ tí wọ́n fọ́n direction bí wọ́n ṣe máa dé school tí wọ́n tún fọ́n direction bí wọ́n ṣe máa escape ní páàkì àbí kílẹ̀ pé ibi forest kìíní tí wọ́n gbà so ó tó àsìkò bí wọ́n ṣe é ṣe láyé ẹjọ́ sí tí ọba Yorùbá gidi tí ó dìde tí ó ní kí gbogbo ọmọ Yorùbá kó máa búra láàfin nídìí òòṣà ó tó àsìkò tá ní kí ọdẹ ìlú kó máa wá búra ẹni tẹ́ ẹ bá ní kó ṣe alákòóso ìlú bí ìbá jẹ́ pé kò tí ì sí state police ibo wà nù ọlọ́pàá tó wà l'Ógbómọ̀ṣọ́ Haúsá wà ń bẹ̀ àgàtú wà ń bẹ̀ tó ta bá ní kí wọ́n ní kí gbogbo ọlọ́pàá máa búra ní ti kéde kan wọ́n pariwo pé it's against their fundamental human rights mo mọ lọ́ọ̀yà kan tó lórúkọ lẹ̀ Yorùbá tó rírì ò pé mo sọ́ọ̀rì pé òun ni ó dìde lọ́la tí ó pẹ̀jọ́ against Yorùbá pé wọ́n fẹ́ bà ti àwọn elédè tó kù jẹ́ Yorùbá ni ó lórúkọ gbóyè lẹ̀ mọ́ bí ìjọba ti jẹ òun ni ó dìde lọ́la bí ìjọba bá dìde pé kó ṣe tí ó ràn aráàlú lọ́wọ́ lẹ́ni tí àlùjọ́nú ẹ̀ bá ti jẹ sí lórí pé kíní yìí òun kò fẹ́ náà nìyẹn kò ní ro nǹkan míì kó tó di nǹkan míì kó tó ṣe nǹkan míì nínú àwa Yorùbá òun ni olórí ire pọ̀ ní wa náà lórí ibú pọ̀ sí Yorùbá kan wà àwa Yorùbá kan wà tó pé wọn ò kọ̀ kí gbogbo àgbègbè yìí parun káwọn rẹ̀ kó lè ṣàṣeyọrí so àwọn yìí òun mo sọ pé mọ́là kọ́ ló àtáàkì wa àwa la àtáàkì ara wa ẹ wo gbogbo agbègbè tẹ́ ń gbé ọlọ́kadà àjèjì wọ́n sọ ọmọ Nàìjíríà o gbogbo àtẹ́ ń pè ní mọ́là ní gbogbo tẹ́ ń gbé tó ń gbọ́ kadà tí wọ́n ṣe súnmẹ́kà tó ṣe wọ́n sọ ọmọ Nàìjíríà o àwọn ẹbí bandit ni o àwọn ẹbí àwọn bandit ni o wọn kì í sọ ọmọ Nàìjíríà o so tí ẹ bá wo gbogbo àwọn èèyàn tẹ́ bá pa wọn ẹ jẹ́ ká calculate nọ́mbà àwọn tó jẹ́ àjòjì yẹn ní àdúgbò tẹ́ ń gbé ó ju nọ́mbà Yorùbá tó ń gbọ́ ọ̀kadà lọ tí ẹ bá sọ pé yálè ní wàhálà ṣẹlẹ̀ ṣe ẹ lè borí wọn ẹ wo àwọn tó sa mèbólà ẹ wo gbogbo tá a ti rí nípa wọn
ẹ̀rẹ́ yìí tó yẹ pé ó gbọ́mọ léèwé sínú kinní tó fi kinní bò ẹ sáré àríkan lọ́yọ̀ ní ìṣègẹ̀rẹ̀ àbíjẹta tó gbé ìyá bàbá àgbàlagbà tó ti gbé sínú gbọ́dọ̀ ló jẹ́ kí kéèyàn mọ́ ti kú gbogbo àtúnṣe tí wọ́n ṣe àrẹ yìí tó lọ gbé gbogbo solar pole tí wọ́n ní pé kọ́ ọmọ fífi mọ́lẹ̀ sí àdúgbò tó gbé àrẹ yìí tó yẹ pé ó ká gbogbo wáyà tí wọ́n fi ṣe wáyà rìn ilé àwọn kan yọ aluminium roof still a sì tó ń fún wọn nílé ládùúgbò wa tó pé nọ́mbà àwọn tó wà ń bẹ ládùúgbò wa ó ju iye kíní lọ tí ẹ bá bẹ Yorùbá kan pé kó jọ torí Ọlọ́run ẹ fẹ́ mọ fi wájú dẹ́kin ẹ̀ yìí ẹ fẹ́ mọ fi kó ẹrù sí torí ìtàlẹ̀ tí ń tajà á ní kẹ́ mú 500,000 wa tí ọmọ mọ́là tó rírà bá pé òun fẹ́ mọ kó ẹrù sí bíi òun dẹ̀ mọ tajà wájú tẹ̀ ọ̀fẹ́ ní òfun ọ̀fẹ́ ló máa fún so ohun tí mò ń sọ ni pé ká jọ torí Ọlọ́run ká di ọ̀kan lásìkò táwa yìí èmi ni Apollo èmi ni kinní kan kò lè gbé wa mọ́ this time. bàbá lẹ́yìn ìgbà tí fọ́nrán ẹ̀yẹ́ jáde ní pé wọ́n ti jí àwọn ọmọ iléèwé yìí kó níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà náà la rí pé nínú àwọn adarí ilé ẹ̀kọ́ náà a rí pé wọ́n ti pàkọ́nù wọn tó jẹ́ bàbá àgbàlagbà yìí kódà àwọn ẹbí ẹ̀ ti pariwo síta ìyàwó wọn ti ń pariwo gẹ́gẹ́ bí nǹkan tá a kà lẹ́nujọ́ mẹ́ta yìí ni pé nígbà tí wọ́n ti pa wọ́n kò bá dáa kọ́ àwọn nẹ̀tọ́ sí òkú ẹ̀ káwọn lè sí wọn bó ṣe ń sí èèyàn bàbá kí ni nǹkan tá a tún fẹ́ ṣe nípa ẹni tí wọ́n ti pa ẹ̀ torí ẹ sọ nínú àwọn ọ̀rọ̀ tí ẹ bá wa sọ ń sẹ́ ni pé nǹkan tí àwọn ajínigbé ìgangan bá fẹ́ kí ìjọba kọ́ fún wọn wọ́n ti pàkan nínú àwọn adarí ilé ẹ̀kọ́ náà bàbá ṣé tí wọ́n bá fún wọn ní nǹkan yìí ǹjẹ́ ṣe rí pé òun lọ́nà àbáyọ. mi ò mọ authenticity fídíò tí mo wò ní àná àbíjẹta lórí Facebook mo rí i pé wọ́n sòkú ẹni tí wọ́n ní wọ́n pa nugbó yẹn so that means pé bóyá àwọn yẹn ti drop òkú ẹ̀ ibi tí àwọn èèyàn ti lè rí bóyá ti rí bẹ́ẹ̀ tí tèmi sì sọ ni mo sì repeat mo dẹ̀ believe pé ẹni bá sì ronú ní line tèmi tó jẹ́ ọ̀jọ̀gbọ́n á sì ronú bẹ́ẹ̀ kódà kó jẹ́ pé mature person tó lé gungun tó ní fọ̀n ní èékánná bíi tiwa báyìí tó sì ní kinní díẹ̀ lọ́n sì mú sínú igbó àti survive ẹ̀ nínú òjò yìí nínú ẹ̀rùn nínú òòrùn ní gbogbo ẹ̀ kò yí sí kámọ̀ tí ì sọmọ kékeré ó lè mí fi rò pé the best way láti lè gba àwọn kíkiní ó lọ lẹ́sìn ni pé kí wọ́n fún wọn ní tí wọ́n fẹ́ kí wọ́n gba àwọn ọmọ yẹn wọ́n bá wá gba àwọn ọmọ yẹn tán ó dà for example ó lé àtàkì èèyàn nulẹ̀ ẹ̀yin bẹ́ síta àwọn ọmọ yín méjì wà nulẹ̀ àwọn olè sọ pé ẹ kó wọ ọwọ́ yín lẹ̀ àbí àwọn òyìnbọn tọmọ yín lórí kí lẹ máa ṣe ẹ kówó sílẹ̀ ní ìkọ́ tó bá pa ọmọ yẹn ṣe lè bí mi tí owó lè dá ọmọ yẹn fún yín ni so bó bá jẹ́ pé 20 million tari lórí fúnra ẹ̀ ni wọ́n béèrè bó jẹ́ pé 10 million ni wọ́n agree good ẹ jẹ́ kí àwọn tó wà ní ipò ìjọba even gan local government chairman today kò sí state kan tí ò máa gba ìlọ́po mẹ́rin ìlọ́po mẹ́ta owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ owó wà lọ́wọ́ wọn bá àti ẹ̀ lọ́bẹ̀ yẹn lé ní àmọ́ tán fi ṣe pé ara àwọn kan tán ṣe dáadáa ń bẹ̀ àti láwọn kan tó pé tọ̀ra ọ̀rọ̀ àwọn náà ni ṣùgbọ́n bó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn lóòótọ́ ẹ jẹ́ kí wọ́n kówó yẹn kí wọ́n àrẹ ìpínlẹ̀ kan fún wọn lówó kọ́ kó àwọn ọmọlẹ̀ bí n bá mọ̀ púpọ̀ mo sì ti rí ìdí story bíi mẹ́ta mẹ́rin nígbà ìjà Iraq and America bí kiri kan gbà yẹn ó nígbà kan tí wọ́n swap prisoners ó nígbà kan tẹ́ pé àwọn advanced country gan wọ́n á kó truckload of food or that is wọ́n lọ kó fáwọn opponent láti lè gba àwọn èèyàn wọn padà ó tó bá dìímọ̀ lẹ́ máa ṣe because at that time ní agbára lórí wọn mọ́ lásìkò yẹn then situation tàwa yìí wà too delicate a lè gbàdúrà kí ọmọ kú lójú yẹ bó jẹ́ àgbàlagbà gan náà jí gbé a ní gbàdúrà kan kú náà ṣé tó bá jẹ́ pé ọmọ commissioner kan àbí ọmọ local government chairman oríire àbí kí ló pẹ́ wà bẹ́ẹ̀ àbí ọmọ ẹbí gómìnà Ọ̀yọ́ state wà bẹ́ẹ̀ ṣé wọ́n ti ní sanwó láti jọ yìí bẹ́ẹ̀ àwọn tí wọ́n kọ́ ọmọ wọn yìí abúlé ni mi ò rò pé léèyàn tó lè rẹ́sì 100,000 káàṣì nínú wọn at a time so bàbá tiẹ̀ ní ká máa dáwọ́ jọ nílùú wọn kí wọ́n tó lè rẹ́sì 10 million àbí 20 million àwọn ọmọ ẹ ti lè kú tán sínú igbó tó bá pẹ́ lóòótọ́ ní ìjọba mú ààbò àti ẹ̀mí àwọn èèyàn tó ṣe kókó ó yẹ kó jujọ́ kejì lọ kí wọ́n ti get touch with this bandit kí lè fẹ́ gbà
mo tún rí story kan that nice true of us wọ́n ní on demand for ransom that was ọjọ́ kẹta tí wọ́n kó wọn pé àwọn méjì tí wọ́n present ara wọn wọ́n fẹ́ gba ransom ẹ̀ pé wọ́n arrest wọn. If that is true, it's not a good decision. Wọn ò bá gbé ransom fún àwọn méjì yẹn tó ẹ pé gbé ransom lọ lóòótọ́ kí wọn ó jẹ́ kí wọn ó kó àwọn ọmọ yẹn sílẹ̀ kí wọ́n máa tíráàkì ó possible kẹ́ kó ẹ fi tíráàkà sínú owó yẹn àbí inú báàgì tẹ́ fi kó fún wọn kẹ́ fi tíráàkì wọn. Mi ò rò pé àwọn tí ìgbọ́n débi kí wọ́n mọ̀ pé tíráàkà wà nínú báàgì ẹ ní fi síbi omi tó ti rí náà ẹ lè ràn mọ́ kí lórúkọ ẹ̀ technology ti wà jù bẹ́ẹ̀ lọ tíráàkà tí ò ní ju tí bí bọ́ọ̀tì báyìí lọ ká wà lára báàgì yẹn then they can be able to track them anywhere tó bá lọ. But the situation is so delicate sí débi pé tá a bá ní pé ká kọ́ọ̀bù forest ká gba ọmọ ẹ̀ padà ní ọlọ́run jẹ́ àrídájú wọn gbà padà láàyè. Bàbá ẹ ṣeun gan. Nígbà tí Chibok girls a gbọ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n kó àwọn Chibok girls a gbọ́ tí ìyàwó Jonathan tí wọ́n bùgbé ta nígbà yẹn ni pé ìgbà yẹn ló fi sọ pé there is God o gẹ́gẹ́ bí wọ́n ṣe pariwo nígbà yẹn. Bàbá gbogbo ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ a gbọ́ kí first lady Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ sí Olúrẹ̀mí Tinubu kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀. A gbọ́ pé kí first lady Ọ̀yọ́ state kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀. Bàbá ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ rí àwọn wọ̀nyí bí abiyamọ tòótọ́? Wọ́n ju abiyamọ lọ. Èmi ò rí important pé wọ́n sọ̀rọ̀. Wọ́n lè sọ̀rọ̀ kí kó má jáde síta pé kan báyìí ni wọ́n sọ. Tí ìbá jẹ́ the funny English ìyàwó Goodluck Jonathan gbà yẹn nobody will know she say anything. Ẹnìkan náà gbé lánàá kí lórúkọ rẹ̀ àbúrò Fáyọ̀sé tó ní láti ìgbà tó ti ṣẹlẹ̀ presidency ò ṣe kankan. The second day that second àárọ̀ ọjọ́ kejì òun ni IG wá sí ìlú yẹn ló wá sí Ògbómọ̀ṣọ́ náà ó wá sí ìlú yẹn gangan òun ló kó gbogbo àwọn kí lórúkọ forces tí wọ́n bẹ̀rẹ̀ sí wọnú gbó so dìgbà tí Tinubu wá sí Ògbómọ̀ṣọ́ kẹ́ tó mọ̀ pé ó ní feelings nǹkan tó ṣẹlẹ̀ immediately ló give press release because ṣe ṣẹlẹ̀ náà. Nigeria so bad débi pé bí first lady sọ̀rọ̀ náà wọ́n yìí sí nǹkan mìíràn ni. I knew Olúrẹ̀mí Tinubu would have said something because abiyamọ gidi ni. Torí àwọn ìgbésẹ̀ tó ń gbé gan lẹ́nu ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ lánàá ìgbà tí ọkọ ẹ ti wà lórí oyè yìí a mọ̀ pé abiyamọ bíi tiẹ̀ ò kọ́ mọ̀. I don't want to damp to that. That is politics. It's getting too political pé bóyá tí ìyàwó gómìnà Ọ̀yọ́ state ó kó gbogbo ìyàwó gbogbo local government chairman jọ kí wọ́n máa sọ ẹkún ọmọ yìí kò padà dé. Jọ létí tó lè ṣe bí abiyamọ ni pé tí ẹ bá béèrè ni pé kí ṣé ìyàwó gómìnà Ọ̀yọ́ state ẹ kò lè rèésì owó ransom. Say Olúrẹ̀mí Tinubu is not even their own line, you understand? Mo máa sọ kíní kan fáwọn èèyàn. Ohun tó fẹ́ ká fi ṣe priority Nigeria kì í ṣe priority. When you get people abroad in advanced country, they don't talk to their president. They don't have anything to do with their president. Their major problem ni cancel wọn àti local government chairman wọn. Torí àwọn yẹn ló ń sojú àwọn yẹn náà mọ̀. Representation sí wọn, representative wọn, òun ni problem ti wọn. Bẹ̀tí bí Nigeria bí òun ni ọ̀nà òdá pọ́tò wà lójú ọ̀nà tí wọ́n mọ̀ sí pé fún Tinubu. President ayé òní dá pọ́tò wà lójú ọ̀nà wa. So ní kó wá lábùjá wá fi sí pọ́tò yìí. Transformer bàjẹ́ is the job of the senator, the local government chairman, House of Rep member, House of Assembly member láti fún yín ní transformer, láti ṣe ọ̀nà àdúgbò yín, láti ṣe wáyà àti gbogbo ẹ̀ fún yín because wọ́n gbowó yẹn lábùjá constituency allowance. What have they done with it? Instead of you to stand up one day, bombard them, face them, deal with them, ask for your right. Ọ̀rẹ́ mi wà ní Dublin. Ó ní òórùn jáde ní ilé kejì, òórùn toilet, sọ́kàwé ń jáde ní ilé kejì. Ó dẹ̀ pé mayor wọn, ṣebí òní local government chairman. Ó pè mayor wọn pé there is smell in our area and it's delicate, it can cause federal disease. Ó dẹ̀ ní kan fún òní 15 minutes. Ó ló dẹ̀ débẹ̀ under 15 minutes. Wọ́n dẹ̀ trace pé ilé kejì ní sọ́kàwé wọn fọ́. Ó dẹ̀ pé public work immediately. Only is late today, they will do it tomorrow. Within 24 hours, wọ́n tó kìíní yẹn sí. Ṣé ẹ mọ local government, ẹ mọ council àdúgbò yín? Wọ́n ti ń dìbò báyìí gbogbo wọn lẹ́mọ̀. Ìjọ tó bá ti wọlé ẹ̀rí wọn mọ́. So what I expect from you ni pé gẹ́gẹ́ bí abiyamọ kílé tí ìyàwó gómìnà Ọ̀yọ́ state yóò béèrè pé kó lọ fíṣítì àwọn kí lórúkọ ẹ̀ kó lọ fíṣítì local government yẹn ó wá kó gbogbo àwọn ìyá ọmọ yẹn jọ pé kí ni wọ́n bá yín sọ
sówó ni wọ́n béèrè ẹgbà ẹ jẹ́ kí àwọn èèyàn kan gbowó yẹn lọ fún wọn torí ẹni tó ń kidnap yẹn láti gbowó ni. Mo sọ ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ mo ní àwa ara wa la jíra wa gbé tí mo sọ sample ti kíní mo ka story kan kì í ṣe story mo rí interview kan tó interview boy kan kidnap 18 passenger bus wọ́n dẹ̀ kó wọn nugbó bọ́bọ́ ẹni àwọn ti cross river pé gbà tó rí pé lẹ́ ń sú lòun yà bàdá sí ẹgbẹ́ igi kan wọ́n lọ sọ pé wọn ò lè ká bóyá wọ́n sì pé bí wọn pé ó ní wọ́n á dò fà fún sẹ́ẹ̀tì bíi 3 sẹ́ẹ̀tì tó kó àwọn mọ́tò ó yàtọ̀ sẹ́ẹ̀tì tó fi ọ̀kadà tó kó àwọn rìn díẹ̀ ó yàtọ̀ sẹ́ẹ̀tì míì tó sì wá mú àwọn rìn lọ sẹ́ẹ̀tì kẹta ló ti ráàyè dọ́jì ó wá sá nígbà tí ilẹ̀ mọ́ ó bọ́ sí ìgboro ìlú kan ní Ogi State ní Kaba ó ní ìlú yẹn wà ó dẹ̀ dé ìlú ìwọ tó sálọ́dà ajínigbé tó dé ìlú gidi tí ì ṣe pé ọ̀tọ̀ tí ì ṣàbúlé Fúlàní tó dé ìlú sọ́kàn ò lè balẹ̀ ó mú sọ pé àwọn ara wa là ń jíra wa gbé until the day we scrutinize ourselves to the level ó wá náà béèrè ilé olórí ìlú kódà kò wẹ̀wù kò sí bàtà ló bá sáré dọ́dọ̀ olórí ìlú látàdédé ẹ̀dákùnsà lóyìnbó ọmọ bẹ́ẹ̀ ní òòlò òun wọ bọ́ọ̀sì òun lọ wọ́n jí àwọn gbé ní Àyùngbá side kirikan bẹ̀ tó ń escape ó kó oríire wọn ní kó jókòó ní ọmọ bóyá ẹ ti gbọ́ interview yẹn wọn ní kó jókòó bí ìpò sọ pé ọmọ bẹ́ẹ̀ ní èní àwọn èèyàn fi èdè Kogi wọn yàgbà ń sọ pé olórí ìlú pé olórí ajínigbé pé operation wo lẹ ṣe láàárọ̀ àná wọn náà wọn operate 3-seater bus olórí ibú níyàn ẹnìkan escape nu wọn ó lọ wà lábúlé báyìí sẹ́mi pàwọ́ máa ya ó ń sọ fún pé sẹ́mi pàwọ́ wá ya tó bá ti lè tẹ́lẹ̀ bá ti escape délẹ̀ ìyẹn dẹ̀ gbọ́ nítorí pé ilẹ̀ ó ti gbélẹ̀ wọn ó ti gbọ́ tí wọ́n sọ bí dẹ̀ ṣe gbọ́ tó ń sọ yẹn Ọlọ́run fún ní brain kò tètè react ó yẹ kó tó bí 5 minutes plus lóní ẹjọ́ òun fẹ́ yàgbẹ́ wọn ní kó mọ yàgbẹ́ bó ní ó sì máa yàgbẹ́ lójú gbogbo èèyàn ẹjọ́ kó ń bọ́ sí inú gbóbi kò yàgbẹ́ ẹ dákun bó ń bá ti yàgbẹ́ tẹ ẹ dákun ẹ mú un dé títì ó ti mọ̀ pọ́kàn wọn ó balẹ̀ ló bá gbabẹ̀ ló bá fèrè sí ó ní òun rin more than 3-4 hours kó tó tún kan ìlú mi gbà tó ń délu yẹn àgọ́ ọlọ́pàá ló ń béèrè òsàn tó ṣe fún anybody ó lọ police station ló wá lọ sọ tó ṣẹlẹ̀. Now if the community head is having a interaction with kidnappers then you are causing the president causing nasty people around we are in trouble. We are in trouble. Yes ẹ wádìí ìlú yẹn tó bá wádìí ẹ dáadáa ẹ rí po lórí ìlú kan wà ìfọ pẹ̀lú kidnapping yẹn. Yẹn ní ìlú tó Ọ̀yọ́ àbí. Bẹ́ẹ̀ni ẹ rí po lórí ìlú kan máa wà ìfọ nítorí pé kò easy gbogbo màálù tẹ́tà Fúlàní dà káàkiri yẹn they don't want 10% of the màálù àwọn olórí ìlú wa àti olóṣèlú ló ní àwọn màálù yẹn ebi kan ni wọ́n sọ pé ṣé màálù òun rí AK-47 ni òun ò rí AK-47 rí àwọn olórí tó ra màálù pé kí ẹranko burú má bàa pa màálù kan dìtìbẹ náà gbé bọ́n fún wọn nígbà wọn wèrè yìí bá dẹ̀ gba màálù wọn tán wọn ò ní gbà padà lọ́wọ́ wọn. The Fulani we are living with before they are not notorious, they are not bad, they are not problem. Taba ní pati lulu wọn wọnú ìlú àwọn lọ gà lọ bá wọn tí wọn rà bí àtúwẹ̀ tàtẹ́ wà taba lọlé ọdún àwọn ara wa la introduce tí ò dáa tí kì í ní ìfìdí wàhálà. So now èmi believe pé ìgbàgbọ́ mi pé láti jẹta kí n tiẹ̀ gbọ́ release kan láti ọ̀dọ̀ law enforcement jẹ́ pé ó ti tẹ̀lé ọmọ yìí o ọ̀sọ́dọ̀ lórí ìlú tó pe bandit àgbọ̀ kankan láti gbà yẹn o Toyota ẹ̀sọ̀ yìí náà wọ́n bá fúrí àwọn ọmọ yẹn lẹ́ni ọlọ́ọ̀gẹ́ kó orí wọn fúrí tí ẹni yẹn bá ti lè líǹkì ẹnìkan tó wà nípò níjọba that is the end of the whole thing. I am a crime reporter mo máa visit many stations gbogbo almost up DPO everybody knows me kì í ṣe pé kí wọ́n ti mọ̀ pé eléyìí kíní ni mo lọ sí police station kan kì í sọ̀rọ̀ ọdún yìí o ọ̀rọ̀ tí mo sọ fún yìí ti tó bí tí ó bá tó bí 10 years ago now be more than that mo lọ ṣe fàájì mo gé ọkọ̀ wá gbé mi sí ibi àpàtó àṣẹ pé police ọdún máa ní àwọn ìyá tó ń tọ́ tí a ń ṣe fàájì bẹ́ẹ̀ wọ́n ra pẹ̀sùn wọn lórí sísì fún mi lọ́ bá mú àwọn ọmọ kan dé wọ́n ká ìbọn mọ́ lọ́wọ́ with 12 round of ammunition live ammunition 12 round pistol tí wọ́n rí lọ́wọ́ ẹ̀ ó load wọ́n wá rí extra 12 ammunition lọ́wọ́ ẹ̀ wọ́n wá mú wọn tí wọ́n gbà lẹ́yìn tó ń lù ṣe bìlí pé
bọ̀bọ̀ yìí rẹ́rìn ká ní ayé ìsìn tí social media wà at least mo mọ̀ pé yóò kọ yọyọ ǹjẹ́ ibi ní ìpọ́nmọ̀ yìí rẹ́rìn bọ́ yìí rẹ́rìn bí wọ́n ṣe ń ti gírẹ̀gírẹ̀gírà ó kàn béèrè pé what of inspector kìnní kan ó bọ́ sí inspector kìnní kan ló ń béèrè and inspector tó ń béèrè yẹn ó dà pé ló wà ní charge crime ní inspector crime station yẹn wọ́n dẹ̀ rí pé mi jókòó àwọn boys bí mi mẹ́ta tẹ̀lé mi torí mi ò ń dáná máa kóra wa ní convoy ni wọ́n ní pé pressmen làwọn tó jókòó ọ̀nà pé dangerous man ni reporter lélẹ́yìí tí tó jókòó yìí bóyá yẹn ni wọ́n fi tẹ́ ìdíṣẹ́ o bóyá torí inspector tó bẹ̀rẹ̀ because tí òun àti inspector ò bá ní kankan lájọṣepọ̀ kò ní sọ pé inspector tó dẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀rín ìbílíìfù ẹni pé tó bá ti pè inspector jáde ọ̀rọ̀ parí under 15 minutes 10 minutes mo kàn gbọ́ káò ìró ìbọn wọ́n yìnbọn fún mo kàn gbọ́ káò mi ò mọ̀ tí mo ti ọkàn wọ bí ẹran látẹ̀yìnkù lédè ni lọ́ba ju òkú ẹlẹ́gbàmù ẹ fojú rí ó ju òkú ẹ wọ́n dẹ̀ gbé ìbọn yẹn lé lórí wọ́n kọ ammunition lé lórí wọ́n ní pé kí n pe press conference pé àwọn mú olè ó fẹ́ escape àwọn pamọ́ níláyé tí n bá fẹ́ rin ìrìnkúrè láti jẹ́ èèyàn máa ti di multimillionaire ṣùgbọ́n ọjọ́ ọ̀la àwọn ọmọ mi àti tèmi wà importance mi mo ní ẹ pé press mi wáyé tèmi wá ṣe mi ò rí yín mi ò mọ tó ṣẹlẹ̀ kálẹ̀ social media ni kí ni yóò máa rọ̀rọ̀ sọ́ngbà yẹn but I don't have evidence mi ò ní tí mo fi lè fi fídíò wọn ayébà tá à ń lo sàjẹ́mù tá à ń lo Nokia ni ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ díẹ̀ ọkùnrin tí ó yin ìbọn yẹn gbà yẹn admin ní station yẹn ó sì wà láyé rẹ̀ ni kò rí iná dáadáa mọ́ kò rí gratification ẹ̀ gbà ó là kò nílé tó ń gbé mọ́ scott káàkiri ni and he retire as kí lórúkọ oníràwọ̀ mẹ́ta 3 star ó fi retire nítorí mo bìlí pé kìí ṣẹni àkọ́tún kọ́pa nìyẹn nítorí pé ó fẹ́ bu àṣírí ọlọ́pàá tí wọ́n ń porúkọ yẹn ni dẹ́n tó bá pọ́ ọlọ́pàá gidi lòun náà ó yẹ kó mọ̀ pé inspector tó ń pariwo yẹn ó mọ̀ nípa operation àwọn yẹn ni ó yẹ kí wọ́n ṣe gáàdì bọ̀bọ̀ yẹn kí wọ́n dẹ̀ mú inspector yẹn kí wọ́n lè dá criminal tó kù mú ni bẹ́ẹ̀ nítorí pé ó dárúkọ inspector yẹn and maybe the inspector is one of their favourite ó yẹ àwọn inspector tó ń lo mọ́tò billions torí mo mọ ẹnìkan tó jẹ́ sergeant tó yẹ kó ń ta mọ́tò àṣẹ sergeant nígbà yẹn sergeant ni àwọn èèyàn mọ̀ ó ta mọ́tò òun gan lo jíìpù fọ́rọ̀ nàgbà yẹn nígbà tí owó sì ó dẹ̀ ń ta mọ́tò ó kó tẹ́ ó kọ́ sílùú ẹ̀ ó kọ́ sẹ́kọ̀ọ́ sergeant bẹ́ẹ̀ ni iṣẹ́ kí ló ṣe èlò sálárì ẹ̀ so ó túbọ̀ lọ pàwọ̀ là ń kidnap ara wa nìyẹn now ẹ̀ ń blame ẹni tó wà lókè tí wọ́n bá ń rán special task force wá sí ó wá ṣiṣẹ́ kan lórí àwọn criminal kan bíi àwọn tó wá bá ń bí ìtọ́mọ criminal yẹn ni wọ́n wọ́n ọ̀nà ẹ̀ pé bá ṣe operate ń bí ire ẹjọ́ ǹjẹ́ ibi ní pé abẹ́ ẹ̀rọ lọ́kàn tí Jésù bá wá jẹ́ head of state Nàìjíríà ẹ kó jẹ president Nàìjíríà kí ànábì Muhammad Yorùbá kó jẹ vice president àbí kí ànábì ó jẹ president kí Jésù ó jẹ vice president tí a rò pé lè Nàìjíríà control ni because corruption is in our system a dẹ̀ fẹ́ ro ẹ̀mí tó fẹ́ lọ a fẹ́ ro tó fẹ́ bàjẹ́ lórí ká lè ṣàṣeyọrí so béèrè tẹ béèrè èmi believe pé tó yẹ kí local government chairman wives àti ìyàwó gómìnà Ọ̀yọ́ kó ṣe bí abiyamọ ni kó dìde lọ sí local government yẹn kódà omi máa bọ́ lójú ẹ̀ kọ́ ni pé ìyàwó kíní wọ́n ti porúkọ gómìnà òun ló sọ ẹkún yìí ọ̀rọ̀ yìí ká lára ó lóun ló wọnú gbó pẹ̀lú wọn ó bá wọn wá kọ́ ni kí ló dé ó dà kí náà béèrè 20 million owó tán fi fún ẹni tí wọ́n rán níṣẹ́ dé tòrútòrú èló 20 million fún wọn tó máa jẹ́ lóòótọ́ 20 million la gbọ́ tí àwọn èèyàn ń bẹ̀bẹ̀ tán negotiate let them give them the 20 million and release the children then ẹ fèsì wọn nú àwọn tẹ́ ẹran lọ́nu gbó tí local vigilante ò bá sí mẹ́ bẹ́ẹ̀ ẹran ọlọ́pàá bẹ́ẹ̀ ẹran sójà lọ ó possible ká bandit tún gbówó fún wọn kan padà kan ní wọ́n surrender àbí kan ní wọ́n sá lọ ṣé bá a rí sójà tán mú nínú gbó tó pé gbogbo ammunition Nàìjíríà mi ló ń kó lọ fún wọn ló ń kó lọ fún bandit ṣé kò mọ̀ pé wọ́n fi pa àwọn ni Ọlọ́run wà lọ́wọ́. ẹ ṣeun gan bàbá nínú àwọn tó jẹ́ bí àwọn òjíṣẹ́ Ọlọ́run tó làmìlẹ́ka bóyá nílẹ̀ mùsùlùmí àbí kẹ̀tì kìrìsìtẹ́nì àbí tàwọn oníṣẹ̀ṣe
àwọn tó làmìlaka nínú wọn tó yẹ pé wọ́n máa ń sọ̀rọ̀ tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó rí bàbá látìgbà tí ètò ààbò yìí ò ti dán mọ́rán bó ṣe yẹ kó rí bàbá àárín pé kí wọ́n jáde kí wọ́n sọ̀rọ̀ àgàgà èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ yìí gangan àárí wọn kí wọ́n jáde kó sọ̀rọ̀ torí a rántí nígbà náà tó yẹ pé epo wọn ní gbogbo gbà yẹn láyé Jonathan náà tó di pé bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ jáde kó protest a rí pé bí àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí bí wọ́n ṣe jáde tí wọ́n pariwo ní ìgbà yẹn tí wọ́n sọ̀rọ̀ ní pé oníkálukú jáde kó ṣe kí ni kó fi ọkàn wọn gbogbo ohun bí wọ́n ṣe ń feel kí wọ́n jáde kí wọ́n protest bàbá ṣé torí pé Yorùbá ló wà ń bẹ́ẹ̀ nísìnyí àárí kọ̀ọ̀kan nú wọn kó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ń bugbe ta ní pé kí ló dé tó bá yẹ pé bóyá elédè míì ló wà ń bẹ́ẹ̀ a ti mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ṣé kò ń ṣe pé a ti ń try láti wà tribalism pẹ̀lú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí. ayé Jonathan kì í ṣe pé epo wọn Jonathan ló fẹ́ yọ subsidy ńgbà yẹn òun ni wọ́n fi protest that time mo sì believe pé èmi náà sì wà ní practice ìgbà kiri pé mo jẹ́ ọmọdé subsidy ni Jonathan lóun fẹ́ yọ kì í ṣe pé yíyọ subsidy yẹn ló bad according to àwọn tó ń demonstrate but àwọn yẹn lè rí di minimis kan tí fẹ́ sọ yìí o sẹ́rí kì í ṣe pé kí Jonathan yọ subsidy òun ló bad ó dàbí baálé ilé tó ń gbọ́ 100,000 salary tó wá lóun fẹ́ gba lóun 200,000 ó fẹ́ gba lóun 200,000 kó lè fi improve welfare ilé òun kí àwọn ọmọ àtìyàwó ayarí pé kó má gbà lóun àwọn kan máa manage 100 yẹn lọ torí wọ́n mọ̀ pé ó ń ta tẹ́tẹ́ wọ́n mọ̀ pé ó ń fa drọ́ọ̀gì wọ́n mọ̀ pé oníṣìná ni wọ́n bìlí pé gbogbo owó yẹn náà owó yẹn ò ní wúlò fáwọn ibẹ̀ kọ́ ni mo lọ sẹ́ni lórí protest or no protest láyé ìgbà tẹ́ ẹ̀ sọ yẹn ó níbi tí ọ̀làjú dé ó níbi civilization dé àmọ́ tí ìjọba ń ṣe nígbà yẹn àwọn social media kò tí ì ṣe bí eléyìí tó jẹ́ pé tí ìjọba bá ra ike ní ìsìn ìmídélè la yóò mọ̀ kó ṣe báyìí tí ìjọba bá ṣe léèsì ìmídélè lẹ́ máa mọ̀ kó ṣe báyìí kò sẹ́ni gbogbo àṣírí tá à ń gbọ́ sí anybody ò mọ̀ ń gbà yẹn so most of the people were out of ignorance but mo fẹ́ sọ nǹkan fún yín ó ní kankan tẹ́lẹ̀ yọ kúrò ní politics Nàìjíríà but àwa tá àwa tribalistic jù ní gbogbo èdè ó ní Yorùbá mo fẹ́ sọ ìdí fún ẹ Yorùbá ló fani mọ́ra jù àwa la fa èdè míì mọ́ra jù àwa la wà tribalistic jù nínú gbogbo èèyàn tó jẹ gómìnà ní gbogbo ayé ṣebí Tinubu tẹ́ ń pariwo tán sọ yìí òun nìkan ló yan elédè míì sí kábínẹ̀tì ẹ̀ òun ló bẹ̀rẹ̀ ẹ̀ náà Ìgbò ni akátá general Lagos State nígbà tó jẹ́ gómìnà mi ò rántí orúkọ bàbá yẹn mọ́ àlí Ìgbò bíi 3 ló wà ní kábínẹ̀tì ẹ̀ Haúsá bíi 2 ẹ̀dọ̀ka ìtẹ́lẹ̀ Haúsá ni gbogbo nǹkan tó ń ṣe amisọ òun ò fẹ́ mọ ibi tó ti wá ìwọ competence pé o mọ kíní yìí bẹ́sẹ̀ ráwọn elédè tó kù irú sí for example tẹ́ bá lọ lẹ̀ Ìgbò ní ilẹ̀ Yorùbá táwa yìí ṣe àmì páwọn tó ti support Obi ó support Àtíkù wọ́n pọ̀ rẹ̀ and they might be your friend àjọkọ́ àmọ̀ ṣe fàájì a sọ pé Obi ní ó wọlé àní mo wọlé problem tiẹ̀ nìyẹn ní gbá ẹ̀sẹ̀ ká máa lu o nítorí ẹ̀ lọ fọ́ wíṣkì mọ́tò ẹ̀ nítorí ẹ̀ lọ jó nílé ẹ̀ pé kò gbọ́dọ̀ bá yín ṣeré mọ́ bẹ́ẹ̀ tí ọmọ Ìgbò kan bá dìde lé níyì tó sọ pé aṣíwájú nílùú ẹ̀ wọ́n lè máa jó wọ̀lú yẹn mọ́ àwọn ọ̀dọ́ ọ̀bẹ ò ní jẹ́ kó bá wọn jókòó kó jẹ mọ́ kó sẹ́nìtì torí wọ́n bìlí ipò ti di ọ̀tá àwọn but in Yorùbá land we practice religion like if we are doing kíná pé social something torí ìlú tó ti bí mi dádì mi was the head of the community nígbà lábúlé wa níbi táwa tí wọ́n bá iwájú lé dádì mi gbogbo ẹ̀ máa ń péjọ sí Christian ni dádì mi ni local pastor abúlé wa torí òun ló lè kọ̀wé tátà táǹgbà yẹn bẹ́ẹ̀ tí fẹ́ sọ fẹ́ pé tí àwọn Muslim bá sọdún léyà irú ìtàn máa ṣe é sìn ilé wa ni gbogbo ìyá arámọ́ ìyá Fàdílà ìyá kiri tó máa gbóúnjẹ ilé wọn wá wọ́n máa gbóúnjẹ wá sínú bàṣà nínú bẹ́sì wọ́n máa gbé wá wọ́n máa gbé kiri wá bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ máa gbé ẹmu rábíà ilé wa ni gbogbo òjòkó tí wọ́n ti máa jẹ oúnjẹ yẹn bí wọ́n bá ṣe ọdún ìṣẹ̀ṣe tọ́nà ń bọ̀gùn tí wọ́n bá gbé ẹran àti kíní wá sọ́dọ̀ dádì mi yóò bá wọn jà yóò ní ẹ lọ lè pe alágbà wọ́n ṣe á ṣe eégún yìí ò gbé oúnjẹ dé yìí we don't practice it to do or die nílẹ̀ Yorùbá politics
tí ìbá jẹ́gbà tí àtàwọn orin wa bá dé tí wọ́n kó sí wa nínú Yorùbá ò kí n play politics ní do or die they don't care nínú ilé kẹsẹ̀ pé Yorùbá lọ́gbọ́n politics kan wọ́n agree pẹ̀lú wọn ara wọn a ní ìwọ lọ lè ṣe APC ìwọ ṣe PDP ìwọ ṣe APN tí ìkọ̀kan bá ti lọ mítì á padà dé wọ́n tún pe mítì agboolé yóò sọ tí wọ́n ṣe ń bẹ̀ àti torí gbàbọ̀ because they don't want to lose out. Ẹ̀rí pé àwọn elédè tó ẹ pé ibi tá ń koríbọ̀ àwọn nìkan ni wọ́n sọ́fà jù kí wọ́n lè rẹ́ni ti achieve torí ìgbà kan ni wọ́n rí ọ̀hún ńlá sí nígbà tí gbà yẹn bá wá da ojú délẹ̀ kò sí alternative mọ́. So sẹ́rí protest ẹ̀ náà ṣe ń gbà yẹn kì í ṣe pé epo wọn I'm not a small boy then kọ́ mo mọ ọjọ́ orí mi sí ìtàwọn èèyàn ń jà fún gbà yẹn ni pé Jonathan ò ní control kò ní command lórí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ àwọn kàbá tí ìjọba eléyìí tó sojú wọn sílẹ̀ tí wọ́n ń fèsì ẹ̀ ń sìn àwọn yẹn ló ń control Jonathan wọ́n dẹ̀ bí pé tó bá yọ subsidy owó yóò sì lọ náà ni kò sí tọ́fẹ́ fi sí. Ẹ wo sẹ́mọ̀ kẹ́rẹ́ tí gbà yẹn ni kíní kan wọ̀ ṣé Iraq kíní kan Amẹ́ríkà wọ̀ nígbà yẹn náà ni àbí Iraq kíní kan wọ̀ tí windfall dé epo ta bọ́jẹ̀tì ní $16 per dollar tí Jonathan ta ní $120, $140 per dollar tí wọ́n fi búlọ̀ fà ń kó owó káàkiri tí Sanusi ń pariwo ń gbà yẹn ẹran tí this Emir of Kano òní CBN kìíní gbà yẹn Okoje wà lápẹ̀rẹ̀ ó gbà pé owó yìí ti tán ìnákúnà ni wọ́n ná ẹni bá gbàjọba lẹ́yìn eléyìí wọ wàhálà ikú understand ó táwọn èèyàn rí gbà yẹn ni pé man he is not in control ó tó bá yọ subsidy kò sí nǹkan tó lè fi ṣe and that kì í ṣe pé bóyá epo wọn ń gbà yẹn that was why the demonstration was then kì í ṣe pé Yorùbá ló ń demonstrate ń gbà yẹn nìkan o ṣe mọ̀ pé wọ́n bá fẹ́ ṣe ẹ̀sàs ẹ̀pẹ́ ẹ̀sàs kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan kọ́ ni wọ́n ti ṣe wọ́n bá fẹ́ send demonstration they will concentrate it in Lagos kò tó ń bìlí pé ẹ̀dá ti stabilize in Lagos gbogbo country ti parí o kì í ṣe pé bóyá tribe kan ò ní gbà yẹn then àwọn olórí ẹlẹ́sìn tẹ́ni wọn ò sọ̀rọ̀ mọ́ sí I don't know what to say gbogbo wọn ti rò débi pé eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀nà àbáyọ ni bá a ṣe fẹ́ yọra wa ní òṣòro nígbà yẹn kò sí bandit tó ń gbé yẹn o kò sí pé kidnapping wà lójú ọ̀nà mọ́ọ̀tì o èmi sọ pé kidnapping ṣe bẹ̀rẹ̀ sí o ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ o wọ́n play rẹ́kọ̀dù ìlú lé o kò sówó lóde 1966 ló ṣe rẹ́kọ̀dù yẹn o tí èèyàn bá ṣe rẹ́kọ̀dù 1966 ìlú lé kò sówó lóde tàná bí 1966 ní gbogbo yín mo rò pé mi tí wọ́n jókòó nìkan ni wọ́n ti bí mi 1966 nígbà yẹn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ tàbí kò sẹ́ni tó mọ 1966 wọ́n máa ń pariwo ìlú èkó tó lóde dáhùn pé káwọn tó bí ẹni ìlú Nàìjíríà tí ń lé ní òtítọ́ lóde. Bàbá ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí bàbá ìmọ̀ràn lẹ́wà ní fún olóyè Sunday Igboho nípa ti ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ dá sílẹ̀ ìmọ̀ràn lẹ ní fún wọn gbogbo. olóyè Sunday Igboho Igboho ọ̀sà owó baba dami bí wọ́n ṣe ń pè ọ́ òkú ìfitọ́mọ ènìyàn sí you tried Ọlọ́run á bẹ̀rẹ̀ sí máa fún ẹ sí á máa fún ẹ sí lọ ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run má ṣe mistake tó ṣe nígbà àkọ́kọ́ o má ṣe mistake àkọ́kọ́ o tó fi lẹ́sáìlì ìmọ̀ bóbélé bó ṣe pinnu torí mistake tó ṣe gbà yẹn pariwo ń gbà yẹn social media tí pọ̀ tó bá kọ́ àlásẹ̀sì pé kó gbọ́ táwọn wí pé irúwó ògiri wà nílé ẹ you are putting yourself in trouble because gbogbo àtọwá kọ́ ló fẹ́ rí ẹ gbogbo àtọwá kọ́ ló fẹ́ àṣeyọrí ẹ many comes because they want to see your secret this time around irú ẹkùn kò ní túká Ọlọ́run á fún wọn ṣe mo gbọ́ pọ́n ní pé 500,000 capacity ní target yẹn oníkan tí president sọ fún òní yẹn pé ó kéré jù gbọ́dọ̀ rí 500,000 ó bá lè ré sí 500,000 nílẹ̀ Yorùbá dá mi pé bádìí tí ó wọ̀ bí ní ó tẹ̀ráì nìyẹn torí mo rí outfit wọn mo rí nǹkan gbé lọ́wọ́ mo mọ̀ pé wọ́n tẹ́ráì mo rí nínú fídíò tí wọ́n post anybody mo sì sọ anybody tó fẹ́ jọ ìrù ẹkùn outfit yẹn búra fún nílàlẹ̀ ti gbà ló dédé nílàlẹ̀ tàwọn bàbá ńlá bàbá wa ó bá ṣeéṣe kọ́ ọmọ páàkì mọ́tò tó mi bẹnu radiétọ̀ rẹ̀ kí wọ́n máa yọ ọ̀pá ẹni ọ̀ẹ̀lì kọ́ máa fi búra gbé bọ́ọ̀lẹ̀ kí wọ́n dá kọjá gbogbo tí wọ́n bá lè fi búra pátápátá ni kó máa fi búra fún wọn kí wọ́n fi ní dalẹ̀ 1 2 stop
your boys from posting video of your activities. Wọ́n jẹ́ káwọn èèyàn máa post video irú ẹkùn torí irú ìtìjẹ́ láti mo wà impressed pé at least ká lè mọ̀ pé wọ́n ti wà. But irú ẹkùn ó ṣe wà sá o àti wà nígbó báyìí please we should stop it. Tí wọ́n bá ṣe àṣeyọrí any right any PRO look for an intelligent somebody who be your spokesperson. Stop ọlọ́pàá kan ò lè kódà DPO lè pe press conference lórí achievement yẹn. Area commander tó lè ṣe gan with the authority from the commissioner ni. Then ìjọba bá dẹ̀ máa ṣe spokesperson state ó máa wà ń bẹ̀ o. Àná ó dẹ̀ di pàjáwìrì pò di dandan pé kó ṣe press ni wọn ò ní gbà o. So ẹ jẹ́ kí òfin yẹn náà mú ìrù ẹkùn tí any individual kò ní ra ó lè fídíò àrẹ̀gbà tó wà ní gbóká bí rẹ̀ ó lè rí ó lè keep it for record purpose bẹ̀kọ́ wọn mọ̀ post ẹ̀ social media pé ibi làwọn wà alágbára olówó kan kú nílẹ̀ yìí kó tó di pókú mo súnmọ́ ìtẹ́mi sọ Sunday Igboho sí ni mo sọ fún tí ó kà sí tó bá kúrò ní Èkó tó bá lọ bìkan ẹni tó pè ní pa rẹ̀ àmọ́nìjẹ́ I'm with my chairman at Abeokuta now we enjoy ourselves at Rosi hotel kì í ṣe Rosi ló mú kan fi sáàpù fún yín ni o we enjoy ourselves now from here we are going to Ìṣẹ̀yìn from here we are going to Ọ̀yọ́ we are moving now. Mo rí fídíò kí mo rí kejì mo pe ẹni yìí mo ní awé kíní yìí ṣe pé ẹni yìí fẹ́ràn o kí lè pọ́ publicize ẹ o ẹnìkan rán níṣẹ́ ni ó tí èyàn ò bá rán níṣẹ́ kò ní sọ bí tẹ́ ẹ lọ kò ní máa sọ bí tẹ́ ẹ wà kò sọ pé ti mú fún sí ó dẹ̀ post ẹ̀ ó ní ó máa ṣeré tiẹ̀ mọ́ ni tó wu àwọn ọmọ ayé òde òní ló ṣe mo tún lọ bẹ́ẹ̀ nìkan tó close mọ́ mọ̀ pé ó lè bá sọ̀rọ̀ ó sọ fún ẹ pé olọ́gbọ́n bíi tòun lówó bíi tòun ni kò gbọ́ o ìjọ tí wọ́n pa ó wà lábẹ́ òkúta o ó fẹ́ kúrò lábẹ́ òkúta bó wáyé tó ṣe fídíò again pé we are on our way now lífi àti jayé lánàá àṣekínní kan pẹ̀lú gbogbo wa à ń lọ ìkọ́ fọ́ ẹ̀ à ń lọ síbi báyìí lásìkò yìí àwọn mobile tó tẹ̀lé ṣé bí wọ́n bá bí táwọn ń lọ tẹni tó post sọ instead kí wọ́n lọ bí tí wọ́n lọ àwọn gbọ̀nà Èkó òun àti kọ́ńfọ̀ ẹ̀ wọ́n gbọ̀nà bí tán náà lọ àárín méjì ni àwọn tí ó pa ti dá lọ́nà wọn ò yìnbọn sí mọ́níjà o wọn ò yìnbọn sí mọ́tò àwọn tó tẹ̀lé o driver sá ó fi mọ́tò lè ó sáwọ́ gbolo àkọ́dí tó tá a gbọ́ òun fẹ́ bọ́ síbi mọ́tò kó mọ̀ wá mọ́tò lọ mọ́tò keyless ni ẹ̀dẹ̀ pé remote wà lára driver wọ́n gbé bọ̀ sí lórí ó lọ o ẹ jẹ́ ká fi inú ẹyẹ ní okú ẹyẹ ń gbé bàbá mi Sunday Igboho òun ni kẹ́ fi ṣe operation yín ẹ publicize ẹni tó bá fẹ́ jọ yín ẹ jẹ́ kí wọ́n practicalize agbára tí wọ́n ní ẹ fi agbára kún agbára for everybody ìjọ tẹ̀yìn bá fẹ́ lead wọn lọ nú gbó ẹ má ìkan mọ nú gbó bí tẹ̀yìn fẹ́ lead wọn lọ you just visit them by surprise sometimes ẹ dìmọ́ kẹ́ wọnú gbó yẹn it will boost their morale wọ́n bá mọ̀ pé ń bọ̀ àwọn tó ń bọ̀ múra ju bó ṣe kàn múra lọ so Ọlọ́run á fún yín ṣe mo wá bẹ̀ gbogbo ẹ̀yin ẹ ní pọ̀ lé kọ́nà ẹ ní àwọ̀ tẹ lágbára ẹ tì lẹ́yìn ẹ má jẹ́ kó jẹ́ ti àwọn ọ̀dọ́ nìkan ẹ̀yin bàbá tẹ ń tọ́lọ́run fún ní agbára tẹ jogún àṣírí látọ̀dọ̀ bàbá ńlá bàbá yín ẹ darapọ̀ mọ́ ó sọ dáfẹ́ ká lọ bá Sunday Igboho ẹ lè set ara yín ládùúgbò yín ẹ wá kọ́tà tí bẹ́ẹ̀ ṣe lè bá sọ̀rọ̀ gbogbo ẹrú wa báyìí lẹ bá sọ̀rọ̀ pé báyìí ni àkọ́tà táwọn tó lè fún yín ní nọ́mbẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ pé a ti set up ìrù ẹkùn ní àdúgbò báyìí o 250 300 níwá 500 níwá yóò dẹ̀ fi síìtì yín yóò wo bẹ̀ ẹ ṣe búra ẹ ṣe everything ẹrú wo yín lọ́bàrà torí òun nìkan láti Ìbàdàn lè kó bá everywhere a gbọ́dọ̀ ní East State ni ó dàbí Àmọ̀tẹ́kùn náà ni so East State gbọ́dọ̀ ní tiẹ̀ ó wá bẹ gbogbo state governor àti lọ́balọ́ba ẹ̀yin náà ẹ máa sẹ́ẹ̀tì àwọn fìjìláńtẹ́ sí ìrù ẹkùn ẹ jẹ́ ká mọ̀ pé a ní one coordinated body ẹ bí mi o bẹ̀ mo bẹ̀ olóyè Ìbà Gani Adams kó dákun torí Ọlọ́run mo sì sọ lójoojúmọ́ sí àwọn supporter omi á pè á ṣe pé lọ́tà mi á lálì mi á ní mo rí ibà fín mi ò lè rí fín torí mo jù lọ lọ́jọ́ orí owó ló ní jù mí lọ olówó jù mí ló máa jù mí lọ ológun jù mí lọ ṣùgbọ́n mo jù lọ lọ́jọ́ orí torí kì í ṣe pẹ̀lú òlè kọ̀pí ara pé ẹni tí èèyàn bá tó jù ọ lọ́jọ́ lè sọ pé ẹ rí fín I have the right to advise him so this time around mo expect lọ́dọ̀ Ìbà Gani Adams jọ tó gbọ́ pé Sunday Igboho ṣe léyìí ọmọ ẹ̀yìn tó wà lẹ́yìn ní Gani Adams ju 2000 lọ ọgí ọmọ OPC tiẹ̀ OPC Gani Adams tí wọ́n dẹ̀ lóyà sí
kódà kó jẹ́ OPC yìí bó ṣe porúkọ tí ẹ náà ló fẹ́ mọ̀ pé wọ́n lọ ó set wọn on ó wá mo fẹ́ kó sọ statement kan pé kò sí ìjà kò sí nǹkan láàrin wọn àti Sunday Adéyẹmọ Ìgbòho sà pé òun ò fẹ́ mọ ẹnìkan ju ẹnìkan ju ẹnìkan lọ mọ́ kókó tó jẹ́ ń lógún sí ni bí ilẹ̀ Yorùbá yóò ṣe secure oríjọ bẹ́ẹ̀ di ọsọ statement kan I was not impressed with the statement. ṣé wọ́n ń jà ní. ṣé ẹ̀ sí Nàìjíríà ṣé gbogbo lọ kóòtù ṣé bí ó tún lọ tó àpì kóòtù mi 500 billion àbí bílíọ̀nù kan ló kí Sunday Igboho fóun ṣé ẹ̀jà lẹ́gbẹ̀rẹ̀ ayé lọ kóòtù. So the best thing you should do now is to withdraw the case. Kó sọ pé tó jẹ́ lógún sí oní security Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ tí wọ́n ṣe n tí mo expect kí ibà sọ lọ́gẹ́ yẹn ni pé òun Ìbà Gani Adams òun ṣetán láti ṣiṣẹ́ pẹ̀lú ọba àbí gómìnà àbí anybody tó bá ti ready kí security lè bọ́ sí kó lè ṣe nílẹ̀ yìí the statement tó sọ ni pé òun advice government kí wọ́n jíbùrù sí security ilẹ̀ yìí torí kìíní yìí ti ń get out of hand from Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá kingdom kò yẹ kó jáde ó yẹ kí wọ́n fọwọ́ sọ̀yà ni torí gbogbo ìgbà tí Sunday Igboho sọ̀rọ̀ kò advice pé ẹ jẹ́ kó táìtì rí ó ready láti ṣiṣẹ́ pẹ̀lú yín ó ready láti ṣiṣẹ́ pẹ̀lú yín ló sọ fún everybody so tí Gani Adams sọ fún lè lé níyì pé I am ready to work with anybody for the peace and security of Yorùbá land òun dẹ̀ ti ní ó ti direct gbogbo ọmọ Oòduà tó wà lọ́ndà Gani Adams kí gbogbo wọn kóra wọn jọ kí coordinator wọn ó coordinate wọn dáadáa àwọn bẹ̀rẹ̀ látòun lọ kíjọba fún àwọn ní àṣẹ ẹ̀ẹ́rì báyìí lẹ́sẹ̀ mọ̀ pé alágbára ń bẹ ńlẹ̀ Yorùbá ẹ̀ẹ́rì pàwọn kó máa lọ bá Gani Adams àwọn kan lọ bá Sunday Igboho then people can now organize good meeting within them torí tí wọ́n bá ṣẹ̀ tó jọ̀tá náà ọ̀tá méjì ò lè wọnú gbó kí wọ́n ṣẹ́gun they must be friendly before they enter the forest. àwọn ọmọ Gani Adams ní àwẹ́ ní àráyé tiwọn ibi tẹ́tí ágíwù ìwọ ló ṣẹ́gun ọ̀tá bá ti yín jẹ́ o so Ààrẹ Gani Adams Ọlọ́run fún yín ṣe ẹ dákun olóyè Sunday Igboho Adéyẹmọ ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí kò ní hun yín ẹni kábàámọ̀ lórí ẹ̀. ẹ ṣeun gan bàbá láti parí gbogbo ohun tí a ti ń sọ wá sí ìdánidúró ẹ ṣeun gan àdúpẹ́ lọ́wọ́ yín fún àwọn tí ẹ ti bá wa sọ àdúpẹ́ àmọ́ lóore bàbá tàbá tún ní àwọn nǹkan mìíràn tá a tún fẹ́ bá yín sọ àtúntọ̀ yín wá lọ́jọ́ mìíràn ǹjẹ́ ṣé ẹ tún dára lóhùn sá. lágbára Ọlọ́run Adam ẹ ṣeun. Ọlọ́run máa ràn yín náà lọ́wọ́ ẹ máa lòkè sí. gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí àtẹ̀yin tí ẹ ń gbọ́ mi nílé His Special Majesty Ààrẹ Ọba Ambassador Dr. Adéyẹmí olórúkọ mi nínú interview tí mo ṣe kọjá pẹ̀lú yín ohun tí mo sọ ni pé kí ilẹ̀ Yorùbá má sùn nítorí pé lọ́wọ́ tá a wà á sọ pé Kwara ni Kogi ni torí pé àwọn súnmọ́kè Ọya ni mo ní òkè Ọya ò yàtọ̀ sókè ìyá kò yàtọ̀ sókè ìyá nítorí àwọn tó lè wọ Kwara pẹ̀lú ìzílẹ̀ ìṣẹ́jú mélòó òun ni ó gbà wọ́n láti gba gbogbo ilẹ̀ Yorùbá mo ní kó ba Yorùbá má sùn lásìkò tá à ń wí mo tún sọ̀rọ̀ sí Ààrẹ Gani Adams àti olóyè Sunday Igboho